ó cause a lot of problem. Video yẹn cut láàrin yẹn kò sí wàhálà àárọ̀ gbọ́ndà sí. So egberegbe Tafawa Balewa di alágbára orílẹ̀-èdè Nàìjíríà number 1. Ọ̀pọ̀lọpọ̀ ló gbà pé Haúsá Fúlàní ni Tafawa Balewa. Àwọn Yorùbá àti ẹ̀yà Ìgbò gbà pé ìran Haúsá Fúlàní ni. Ni Prime Minister. But kò rí bẹ́ẹ̀. Even àwọn ará òkè ọya gan mọ̀ pé kì í ṣe original Haúsá Fúlàní Nàìjíríà ni Tafawa Balewa. Wọ́n mọ̀ dáadáa. Tafawa Balewa wá láti ẹ̀yà kan, small ethnic minority group tí wọ́n ń pè ní Gere. Gere ni wọ́n máa ń pè wọ́n, tí àwọn Haúsá máa ń pè ní Bagere or Bageri. Tí wọ́n bá pọ̀ l'Haúsá máa ń pè wọ́n ní Bageri, but tí wọ́n bá pọ̀ tó bá jẹ́ pé èèyàn kan náà rí fàásì is Bagere. Ìran Bagere ni Haúsá máa ń pè wọ́n ní àpèpọ̀ tán bá pọ̀, wọ́n máa ń pè wọ́n ní Gerewa l'Haúsá máa ń pè wọ́n. Àwọn ìran yìí kì í papọ̀ mọ́ ìran Haúsá rárá o, bẹ́ẹ̀ sì ni wọn kì í ṣe Fúlàní. Ìran yẹn wọ́n kàn jẹ́ ẹ̀yà àwọn Haúsá tó wá láti ilẹ̀ Chad ni, níbi tí wọ́n trace Tafawa Balewa lọ. Ìlú kéréje kan nílẹ̀ olómìnira Chad. Ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ bàbá yìí gan, mi ì fẹ́ tú púpọ̀. So ẹ̀yà yìí ni bàbá yìí, ẹ̀yà Bagere ni. Ó ní bàbá Tafawa Balewa. Kò truly blood DNA rẹ̀ ò sọ pé Nàìjíríà ni, ṣùgbọ́n ó lo opportunity yẹn ó rúlu wa. Títí tí ìjọba fi bọ́ padà sọ́wọ́ Àgún Ìrósì lórí ọ̀rọ̀ Tafawa Balewa, ikú tó pa gbogbo ẹ̀ ń bọ̀ níwájú, ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ lórí àwọn bóyá ẹ̀yà kọ̀ọ̀kan ṣe orílẹ̀-èdè yìí. Ìdìtẹ̀gbàjọba wáyé léyìí tó jẹ́ pé ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ láìpẹ́ yìí, àti àwọn awuyewuye àti tí ìdìtẹ̀gbàjọba yẹn dálẹ̀ lórí ìdàgbàsókè ilẹ̀ Nàìjíríà, ilẹ̀ lómìnira ilẹ̀ Nàìjíríà lénìí. Ìjà ìjọba àgbà wáyé láàrin àwọn ọmọ kéékèèké tó jẹ́ ọmọ ogun ilẹ̀ orílẹ̀-èdè yìí, àwọn sójà wa. Wọ́n já ìjọba àgbà lọ́wọ́ bàbá yìí, wọ́n pa Tafawa Balewa ní ìfọnáfọnṣu ni wọ́n pa. Lára àwọn tí wọ́n pa ńgbà yẹn mọ́ nígbà yẹn, òun ni a ti rí SM Akíntọ́lá. Ó bá ikú yẹn lọ ní 1966. Ìjọba kú lọ́wọ́ bàbá Tafawa Balewa. Wọ́n fẹ̀mí ẹ̀, wọ́n dá ẹ̀mí ẹ̀ lógbodò. Ẹni tó dá ẹ̀mí rẹ̀ lógbodò, orúkọ rẹ̀ ń jẹ́ Kaduna Nzogu, olóhèdè àwọn ọmọ ogun tó lọ ja ìjà yìí. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ níwájú. Ìtàn ńlá ni, mo kàn fẹ́ bẹ̀rẹ̀ bí àjò Nàìjíríà ṣe bẹ̀rẹ̀ ni. Nígbà tó dé 66, Àgún Ìrósì kéde ìgbàjọba ní January 1966. January 15 ni wọ́n pa Tafawa Balewa. 16 yẹn mọ́júmọ́ òun náà ni wọ́n kéde Àgún Ìrósì tó take over government in Nigeria. Kò sí kankan tó pamọ́ nípa ibi Ọ̀gágun Ìrósì bó ṣe níbi ìgbàjọba yẹn náà mọ̀ sí, bọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ níwájú. A rí wípé òun túlẹ̀ ọmọ Nàìjíríà ní ẹ̀yà Àgbò ni, ó wá láti Umuahia ní Abia State. Ibẹ̀ ló ti wá. Lẹ́yìn tiẹ̀ ní the same 1966 again,
a ní president mẹ́ta láàrin ọdún kan kẹ́lẹ́mọ́ tójú Nàìjíríà ti rí nìyẹn o ìtàn bí gbogbo ẹ ṣe ṣẹlẹ̀ ń bọ̀ wájú nínú àwọn ìtàn tí mò ń kà lọ yìí ṣùgbọ́n mo fẹ́ ka bá àwọn president bí àwọn bá ṣe ní àwọn olórí orílẹ̀-èdè léraléra tá a fi kà dórí tòní. So Aguiyi-Ironsi wọ́n gbàjọba lọ́wọ́ tiẹ̀ náà wọ́n dá ẹ̀mí ẹ̀ lógbòdò ní July 29 wọ́n kéde Yakubu Gowon as president in Nigeria. A bí Yakubu Gowon ní ìletò kan tí wọ́n ń pè ní Wusasa lẹ́gbẹ̀ẹ́ Zaria tó jẹ́ ìlú Fúlàní Christian. Àwọn ẹ̀yà Fúlàní Christian ló bí Yakubu Gowon. Àwọn ìran tí a ń pè ìran wọn ní Angas a tún máa ń pè wọ́n ní Ingas lára àwọn ẹ̀yà Plateau. Ọmọ Plateau gangan ní Plateau State gangan ní Yakubu Gowon. Ṣùgbọ́n nítorí ibi tá a bí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà yìí la bí sí ìlú wọn gangan ló jẹ́ pé ibì kan bí wọn síbì kan kí wọ́n dàgbà síbì kan ní ọ̀pọ̀lọpọ̀ wọn à ń bọ̀ lórí ẹ̀ gbogbo ẹ̀ la máa kà. So ọmọ Plateau ni but ìlú kan tá ń pè ní Wusasa lẹ́gbẹ̀ẹ́ Zaria la bí sí. Ó sì jẹ́ ìran Angas. Ó jẹ́ ara àwọn ẹ̀yà Afro-Asiatic language bí ìran Hausa ṣùgbọ́n wọn kì í ṣe Hausa. They are also related to Chadian subfamily of the Afro-Asiatic language. Àwọn pààtì tí òun náà ti wá nìyẹn wọ́n trace òun náà padà sí Chad. Ẹ máa wo ìṣòro ogun tó jà Nàìjíríà láti ilẹ̀ o. A trace bàbá yìí náà padà sí Chad ṣùgbọ́n ọmọ Plateau ni. Nígbà tó di ní 1973 wọ́n já ìjọba gbà lọ́wọ́ náà Aguiyi-Ironsi lọ́wọ́ Yakubu Gowon. No, wọ́n já ìjọba gbà lọ́wọ́ 1975 sorry I'm very sorry for that 1975 torí Yakubu Gowon yóò jẹ́ ẹni àkọ́kọ́ tí kọ́kọ́ lò 9 years lórí oyè 67 66 67 69 70 yes 9 years ló lò lórí oyè. Ìtàn sọ fún wa gan pé ọmọ kékeré ọjọ́ orí òun ni bàbá Yakubu Gowon fi gun àpèrè ìjọba orílẹ̀-èdè yìí. Orí oyè ló wà tí wọ́n fi fẹ́ ìyàwó fún. Kẹ́lẹ́ mọ̀ pé àti gbọ́ odidi president orílẹ̀-èdè ò níyàwó kò bímọ wọ́n fẹ́ ìyàwó fún nígbà tó gba agbára very young. Kẹ́mọ́ obi tó ṣèlú ti bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè gbogbo pátá yẹn náà British náà ló ń jù torí wọ́n ń bẹ lẹ́yìn àwọn ará abẹ́ bọ̀ ìyẹn kọ́ ni problem. So in tó wá fìyà jẹ àwa tá a jẹ́ Southerners mo kàn fẹ́ sáré trip chipping nìkan kan bí báyìí ni. Kí ló fìyà jẹ Southerners ni pé èdè wa kò yẹra wa ẹnu wa ò kò. Ó fa a lot of problem fún ìran Yorùbá àti ìran Ìgbò ẹnu òkò. Oníkálùkù ló ń dálẹ̀ ẹ̀ṣẹ̀ ń kọ̀rọ̀kọ́rọ́ tí divide and rule tóyìnbó dálẹ̀ tí Ìgbò àti Yorùbá bá sọ̀rọ̀ lẹ́nìí ẹnìkan ó lọ yọ sọ fáwọn Haúsá lọ́la ìyẹn jẹ́ kí Yorùbá tiẹ̀ wá kókó pa ẹnu mọ́ wọn àdá sọ̀rọ̀ wọn àbẹ́lẹ̀ kankan wọn àlọ́rẹ̀ mọ́ ibi tí Yorùbá ti gbọ́n ju gbogbo wọn lọ ni pé Yorùbá ò mú Ìgbò lọ́rẹ̀ ọ̀rẹ́ minú wọn ò sì mú Haúsá lọ́rẹ̀ minú mọ́ nítorí tètè kó Yorùbá jọ nínú ogun nìyẹn o because àti wò pé ta bá mú wọn lọ́rẹ̀ minú ẹni tó darí wa ń gbà yẹn Awólọ́wọ̀ gbọ́n ó mọ̀ pé ta bá fi lè mú wọn lọ́rẹ̀ minú àájè sọ́fìn pé the best thing ni kí Yorùbá stay away ká kàn máa tó kọ ìrìn àjò tiwa lọ ká máa ṣe èyí ò jẹ èyí ò jẹ tá à ń ṣe lọ pé jọkànjọkàn yóò bọ́ sọ́wọ́ wa ó bẹ̀rẹ̀ kò dákẹ́ ó ń gbìyànjú ṣùgbọ́n tẹ́ bá wo ohun tó ti ṣẹlẹ̀ wá látẹ̀yìn tẹ́ bá wo ikú tí mo ló pa Tafawa Balewa
ikú yẹn ogun wàhálà pàyàbàyàbà yẹn ó dá wàhálà lẹ̀ sílẹ̀ Yorùbá tó jẹ́ pé nígbà tá a bá dénú chapter tí mo ti fẹ́ ṣe ètò yẹn jáde ẹ rí n tójú Yorùbá rí ní orílẹ̀-èdè Nàìjíríà torí ẹ̀ mo ṣe máa ń sọ pa nítorí fáwọn ọmọ wa tí wọ́n ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́ fún ọ̀ràn Yorùbá wípé ẹ hẹ́ẹ̀pù ràn yìí